Òṣèlú. 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 Ọmọlúàbí. Two parallel line. Òṣèlú. Ọmọlúàbí. Òṣèlú. Ọmọlúàbí. Èèyàn mi ní dátà tí wọ́n àbí náà dátà tí wọ́n ǹdẹ̀ nífẹ̀ẹ́ lébọ̀ yín jùjùjù. Mi nífẹ̀ẹ́ kí n fún yín ní igbó dídí sán. Mi ní jẹ́ kí introduction pọ̀ ju lẹ́tà mi lọ. I'll go straight to the point. I will make sure I say it the way it is. And I believe so much in you guys that you will definitely understand my message. I am a communicator by profession. Message is useless if the receiver does not understand the message. I'll make sure my message is well passed. I've been working on my medium, the carrier of my message, and I'm very sure it's working perfectly now. That is why you see me, moving off here and coming back on here, just to make sure that the carrier of my message is perfect and ready to carry the message, because the message is heavy. It's not like every other messages that I've been passing before now. Oriyomi Hamzat by name. Àwòkọ́ ọ̀gùn bẹ́ẹ̀ ni ẹ máa rọrì tí bá fi máa lọ bí ọ̀sẹ̀ kan àbóṣù kan bí ọ̀rùn yẹn ṣe kó kí padà. Ṣé hàn pé Adéwálé Àyùbá ó ní bọ́gà láàárọ̀ Òbésèré ó lóun jẹ bọ́gà láàárọ̀ oúnjẹ gíra lọ́sàn-án nígbà tó lọ sílùú tó lọ tó fi kọrin. Ẹjọ́ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má bá mi share ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ má bá mi share ẹ̀ fún àǹfààní ẹni tí ó nílò information ìbẹ́yìn náà ṣe nílò ẹ̀ ṣùgbọ́n tẹ̀yin láǹfààní àti wọlé tóun láǹfààní àti wọlé ẹ má bá mi share ẹ̀. Òṣèlú àṣé kò rọrùn fún olólùfẹ́ ìlú láti darí ìlú. Àṣé kìí sábà rọrùn fún ẹni tí ìlú ń fẹ́ gangan láti dé ipò tí wọ́n fẹ́ fún. Àṣé ogun ni. Lákọ̀ọ́kọ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ mi tẹ́ sọ fún mi pé Oríyọmí má ṣòṣèlú o, má dé òṣèlú, ẹni tó sọ ní ọ̀nà tó gbà tọ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó sọ lọ́nà tí kò tún gbà tọ́ tó yẹ pé àgbékalẹ̀ rẹ̀ gbóná lára mi, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹni tó fìfẹ́ sọ, mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣé o gbogbo ẹ̀yin tẹ́ ní má dé òṣèlú, ẹ ṣé mo dúpẹ́. God bless you. Ọlọ́run á dúró tì yín. Mo kàn fẹ́ béèrè tó bá tàkókò pé ṣé n tẹ́ ń sọ náà ni. Tó bá jẹ́ pé nǹkan tẹ́ ń sọ náà nìyí, mo dúpẹ́. Ẹ nífẹ̀ẹ́ mi gan. Ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ tì yín náà. Ẹ nífẹ̀ẹ́ mi. Gbogbo nǹkan yín ò ní bàjẹ́. Gbogbo tó ń dùn nínú nǹkan yín kò ní bàjẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run ò ní fi yín sílẹ̀ o. Nǹkan yín tó dáa yóò máa dá sí i.
èyí tẹ́ ń bẹ lọ́run lé lórí kó dáa, Ọlọ́run á jẹ́ kó dáa. Gbogbo tó ń dùn yín nínú, Ọlọ́run ní fi bà yín nínú jẹ́. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan ni. Ẹ̀yin ẹ bá ti sọ fún mi wípé n tẹ́ ń gbìyànjú àti sọ ni pé orin Saheed Òṣùpá ló yẹ kẹ́ ẹ play fún mi, tó sọ pé olótìtọ́ kan kì í dépò olórí, wípé ẹni tí ó jẹ́ òpùrọ́ òun ló rọrùn fún, ẹlẹ́tàn èèyàn ló rọrùn fún. Kò wá tètè yé mi, ẹ gbé mi dé bẹ́ẹ̀, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá sọ yìí náà ó ti padà yé mi pé olótìtọ́ tó fẹ́ dépò olórí yẹn kó tó débẹ̀ wọ́n gbọ́dọ̀ pè lórúkọ òpùrọ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ ọ̀bàyéjẹ́, wọ́n gbọ́dọ̀ pè lórúkọ tí ò jẹ́ kó tó débẹ̀. Kì í ṣe pé olótìtọ́ ò kí ń dépò olórí o, bọ́ olótìtọ́ tó máa dépò olórí sẹ́ni pé aṣọ funfun ló wà lọ́rùn mi, aṣọ funfun tó wà lọ́rùn rẹ̀ yẹn wọ́n á dépò sí, wọ́n á dẹrẹ̀ sí, wọ́n á da ọ̀pọ̀lọpọ̀ nǹkan sí. Tó bá wá bínú padà pé wọ́n ti ń da nǹkan sásọ ìjú, I don't like it, jẹ́ ń padà sáàyè mi, kó má gbàgbé o wípé aṣọ tí wọ́n da nǹkan sí yẹn náà ló ń wọ̀ padà lọlé, ní tí wọ́n sì dá sí ò lè kú òun bẹ́ẹ̀ láéláé. So ohun tó dájú ni pé tí èèyàn bá fẹ́ mú ẹlẹ́dẹ̀ kúrò nínú ẹrẹ̀fọ̀ yóò kó sínú ẹrọ̀fọ̀ òun, tó bá gbé ẹlẹ́dẹ̀ jáde tán ni yóò tó lọ fọ ara rẹ̀ nù. Ìbí èèyàn ò ní gbẹ́gbẹ́gbẹ́ kó tayọ ìbí rẹ̀, ibi tí wọ́n ti bí. Èèyàn ò dẹ̀ ní gọ̀gọ̀gọ̀gọ̀ kọ́gọ̀ tayọ ibi tí wọ́n ti bí ìbí rẹ̀. Sínkíní tí ẹ ń láti mọ̀ ni pé àwọn arrest kan ti ń ṣẹlẹ̀, àwọn demolitions kan dẹ̀ ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́. Mi ò sọ pé báwo ni màá ṣe wá gọ̀gọ̀gọ̀gọ̀ tí màá wá sọ pé mi ò mọ Súrì rí. Mo mọ Surajudeen Àdìó ìlú péjú tí wọ́n ń pè ní Súrì. Ẹni tó bá sì wà ń Bàdàn lónìí tó ń ṣòṣèlú, APC ni ó ń ṣe o, PDP ló ń ṣe ni o, wà á mọ Súrì náà. So ò mọ Súrì ń gbà yẹn ni. Ok, báwo ló ṣe mọ̀ Auxiliary tó ní mọ Súrì? Mo mọ Súrì dáadáa. Iṣẹ́ ẹyọ kan mo dẹ̀ mọ Súrì mọ̀ níjọ́ tó ti dáyé. Mo rántí pé ní Ìgbóọrà nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ flag of campaign Governor Ṣèyí Mákindé ní 2023 ìlú Ìgbóọrà láti bẹ̀rẹ̀. Saheed Òṣùpá ló wà lórí stage pẹ̀lú Táyé Currency àti èmi Oríyọmí Hamzat. Ẹ̀yìn stage wa ni Auxiliary jókòó sí, òun gbàgà ó jókòó síbẹ̀, àwọn boys ń lọ wọ́n ń bọ̀. Mo rí ọkùnrin kúkúrú kan jọ náà, òun ni gbogbo àwọn èèyàn ń tẹ̀lé, wọ́n pè ní the king of boys. Mo wá ní ta ní pé king of boys yìí, wọ́n ní Súrì nìyẹn. Èwo ń Súrì, kí ló kọ ẹ̀ gangan? Wọ́n ní Sùrájù ìlú péjú, ibi tí mo ti mọ Súrì nù. Mo dẹ̀ rántí pé lọ́jọ́ náà tẹ́ ẹ̀ bá gbàgbé ẹ̀yin tí ẹ ti wá di irinṣẹ́ tó ń ṣiṣẹ́ against Oríyọmí Hamzat lónìí, tó bá yẹ pé lóòótọ́ lẹ wà nínú campaign 2023 níbi tí àwa tá a nígbàgbọ́ nínú Ṣèyí Mákindé níbi tá a péjú pésẹ̀ sí, tí ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé, I was with microphone, èmi ni mo gbé microphone lọ́wọ́ tí mo ń ṣe MC, tí Saheed Òṣùpá àti Táyé Currency wà lórí stage. Babaláwo ló ń ṣàdúrà lọ́wọ́, aṣàdúrà mùsùlùmí, aṣetí kìrìsìtẹ́nì. Babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́ ń kí ẹsẹ̀ Ifá tó ń fi ilé àdúrà tó ń ṣe. Ó ní a rí òkò tó ń wọlé sí orí stage wa, ìbọn náà bẹ̀rẹ̀ sí ní dún tí wọ́n yìnbọn síbi tá a wà. Babaláwo tó ń ṣàdúrà lọ́wọ́, wọ́n ju máìkì lẹ̀ wọ́n kúrò lórí stage.
mi ì rí Saheed Òṣùpá mọ́. Olórin làwọn, bóyá wọ́n ti kọrin tí wọ́n wá kọ tán. Ẹ mọ̀ pé àwa ti ń ṣètò lọ, Saheed Òṣùpá àti Taye Currency kálukú wọn ti wà láàyè wọn, àwa ti ń ṣètò lọ. Ìgbà yẹn nìbọn dún tí gbogbo ẹ̀ ń ṣe. Mo rí àwọn ọlọ́pàá wọn pa kúrukú sí àyè kan láti dáàbò bo àwọn èèyàn ńlá tó wà ńbẹ̀. Àwọn èèyàn dẹ̀ fẹ́ máa sá lọ. Ìgbà yẹn Oríyọmí Hamzat mú microphone pé ẹ má sá lọ, ẹ dúró, kò sí wàhálà. A pé agbó padà, à ń ṣe campaign wa lọ. Ọjọ́ yẹn mo mọ Suraju ìlú Péjú. So tí mo bá wá jáde pé mi ò mọ̀, mo parọ́ ni. Ṣùgbọ́n o, àti rọ́wọ́ yín o, ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́. Intimidation is out now. Èmi kọ́ ni mo ní Àgídìgbò. Ẹ lọ fàgídìgbò dára tẹ́ bá fẹ́ fi dá. Gbogbo à ń kógun olóró sápò. Ṣe bí ẹni gbé kéèsì wá. Wọnú Àgídìgbò da ògùn olóró sílẹ̀. Èmi kì í mu sìgá. Èmi kì í mu ọtí. Omi ni èmi máa mu. Kódà ẹlẹ́rìndòdò bóyá láàrin ọdún, occasionally bóyá mo lè mu díẹ̀ ńbẹ̀. Èmi kì í mu sìgá. Èmi kì í mu ọtí. Èmi kì í fa nǹkan símú. Nǹkan tí èmi mọ̀ ṣe jù ni pé kémi ó sọ̀rọ̀, kémi ó dẹ̀ bá àwọn èèyàn ṣeré. Ẹ múra lẹ̀ o. Ògùn olóró yín tẹ́ ń kó bọ̀ l'Àgídìgbò, ẹ wá dálẹ̀. Ara àwọn èèyàn yín tẹ́ rán wá lánàá. Àwọn tí tún ń bọ̀ lọ́nà à ń retí wọn. Ẹ múra kẹ́ wá ti Àgídìgbò pa. Ẹ má ti pa gan. Ẹ wá wó Àgídìgbò gẹ́gẹ́ bí àdéhùn yín. Ẹ wá wó. Ẹ gbé caterpillar wá. Ẹ wá wó. Gbówù yín, ẹ lè kó aṣọ bọ àwọn èèyàn lọ́rùn gẹ́gẹ́ bí àdéhùn yín tẹ́lẹ̀ fẹ́ ṣe. Ẹ dá aṣọ yẹ́lò, ẹ kó bọ àwọn èèyàn lọ́rùn. Ẹ gbébọn lé wọn lọ́wọ́. Ẹ ní kí wọ́n lọ yìnbọn síbì kan. Ẹ ti bẹ́ẹ̀. Ẹ wò, ẹ wá wó Àgídìgbò. Èmi kọ́ ni mo ní Àgídìgbò. Àwọn ìyá onírú aláta tí wọ́n dáwó Àgídìgbò, wọ́n ń retí kẹ́ wá wò. Ẹ lè wó Oríyọmí. Ẹ lè wó Oríyọmí. Ẹ sì lè dín ẹyọ kan kù nínú àwọn tó nífẹ̀ẹ́ Oríyọmí. Àwa náà mọ̀ bẹ́ẹ̀. Ẹ rí pé ìgbà tí mo bẹ̀rẹ̀, mo ní òṣèlú ọmọ wèrè. Òṣèlú ajàmbí ó gbéjẹ̀kọ́ àná. Òṣèlú tí fojú olóore rẹ̀ gúngi. Òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀. Òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ rẹ́rìn pọ̀. Òṣèlú tí gbàgbé ọjọ́ àjọ sunkún pọ̀. Òṣèlú tí lọ́rẹ̀ẹ́ tuntun tí gbàgbé ọ̀rẹ́ tí wọ́n jọ ń bọ̀ látẹ̀yìn. Òṣèlú tí fi bí dán ọ̀rẹ́ rẹ̀ wò. Òṣèlú tí sọ ọ̀tá jóòní ìdọ̀rẹ́ lónìí wá sọ ọ̀rẹ́ jóòní tó gbé dépò di ọ̀tá. Òṣèlú tí fi kú dán olólùfẹ́ rẹ̀ wò. Òṣèlú tí kò mọ̀ wípé ẹnìkan ti fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fóun rí. Òṣèlú tí gbàgbé àti máa ṣe bọ̀. Òṣèlú tí kò ní bẹ̀rù Ọlọ́run. Òṣèlú tó gbàgbé pé there is life after office. Òṣèlú tó rò wípé ayé a máa tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Ẹ máa ṣe lọ. Ẹ wò, inú ọ̀lẹ aṣíwájú ni mí. Ṣùgbọ́n mo ṣe lẹ tó, mo dì mọ́ ọba tó lágbára. Mo fúyẹ́ lóòótọ́, ṣùgbọ́n mo rọ̀ mọ́ tó wúwo. Gbogbo ẹ̀yin tẹ́ fowó yín raṣọ yẹ́lò, ẹ lọ tọ́jú ẹ̀. Ẹ má wọ̀ mọ́ títí tákòókò fi tó táfi ní ẹ má wọ̀ padà. Ẹ̀yin tẹ́ fowó yín raṣọ yẹ́lò tó jẹ́ original yẹ́lò tiwa, ẹ má wọ̀ mọ́ tákòókò táfi ní ẹ má wọ̀ tí ó fi tó padà. Gbogbo ẹ̀yin tẹ́ jáde nínú ẹgbẹ́ Accord, tẹ́ jẹ́ candidate gangan, yàtọ̀ sáwọn tó tò sẹ́yìn ará bíńjò ní tí ń rán wá tí wọ́n jọ lulẹ̀ papọ̀. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Oríyọmí Hamzat, gbogbo ẹ̀yin tẹ́ ti jẹ́ candidate, tẹ́ ti di candidate
inú ẹgbẹ́ accord ẹ dákun ẹ ṣe sùúrù báyìí èyí tó bá jẹ́ lẹ́ran nínú yín tí bá ń pẹran tà tẹ́lẹ̀ àdá tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ́fíìsì mọ́ mu wálé mọ́ o ẹnu bá jẹ́ ẹlẹ́ran ọ̀bẹ tó fi ń pẹran tọ́jú ẹ̀ sọ ṣọ́ọ̀bù tó fi ń pẹran mọ́ mu wálé mọ́ wọ́n ń bọ̀ wá bá o wọ́n ń bọ̀ lé yín o bíléèdì tẹ̀fínrè kánná ẹ mọ́ fi inú ilé mọ́ kó ní kálukú yóò sì máa wo agbègbè rẹ̀ kó tó sùn community tẹ́ ẹ bá ń gbé ẹ lọ bá chairman community yìí landlord and landladies association ẹ lọ sọ fún wọn wípé ẹ dákun ní community yìí o mo ti kó bá yín o ṣùgbọ́n ẹ foríjì mí o kí kálukú tó sùn lálẹ́ ẹ já máa wá agbègbè wa o kò sí tí wọn ò lè ṣe báyìí torí pé mò ń gbàdúgbò yín o wọ́n lè pààyàn wọ́n gbókú ẹ̀ wá o wọ́n lè lọ dáràn wọ́n wọṣọ yẹ́lò lọ o kán korúkọ Oríyọmí sí lẹ́yìn o àwọn ará bí ti ṣe tán o wọ́n lanu wọ́n la máa kọ́ nǹkan tuntun mo wá sọ fún wọn pé kò sí nǹkan tuntun tí wọ́n ń gbé bọ̀ wá bá ru wa kò sí nǹkan tuntun kò sí nǹkan tuntun ọmọ iye ọdún tí mo fi kàròyìn iléeṣẹ́ rédíò OYO kí n tó lọ sámúlùdùn tó jẹ́ ti rédíò Nàìjíríà kí n tó mọ́ lọ tàwọn aládàáni kọ́lọ̀hún tó ṣe tèmi náà fún mi kò sí nǹkan tuntun ẹ dá gbogbo àrà tẹ́ bá fẹ́ dá ìsọ péjọba àpapọ̀ ìsọ ibi tí ń dà wá láàmú o ṣùgbọ́n ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ ìwọ tó ń dà wá láàmú mọ́ra rẹ̀ náà I won't mention name but I'm very sure wípé tó ń dà wá láàmú ó mọ́ra rẹ̀ so nínú ẹgbẹ́ òṣèlú olóṣèlú kan kò ní jáde láyé kí èèyàn kan kó ló ń darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú ẹ̀ kó wá sọ wípé kó máa lọ kó má darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú òun ìbò wèrè wọn a máa kà ìbò dìndìnrìn tí ọmọ ifọ̀ àpò àti ìbò pòfẹ́sọ̀ tọmọ gbogbo òwe ìkọ̀ọ̀kan náà wọ́n kà ìbò dìndìnrìn ení ìbò pòfẹ́sọ̀ èjì bí pòfẹ́sọ̀ bá tún dì síbi tí kò ṣe tó wọ́n tún lè yọ̀bú ẹ̀ dànù tí dìndìnrín bá tẹ̀ sínú ihò wọ́n tún kà á kò sí òfin tó ní pé kí n lé anybody tó bá darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú accord tó bá nígbàgbọ́ ní tó ń tà ń ṣe látijọ́ tí accord ti ń lọ káàkiri látòrí Ọ̀yọ́ ń pè ọtí dórí accord ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan ń pẹ́ rí ẹ sọ fún wa rí bóyá àtàyàn kan ń pẹ́ rí bí èèyàn ń bá wa jà á máa bá ti à lọ́nu bí èèyàn ń bú wa á máa bá ti wa lọ́nu ẹ tún ṣe lórí state event ẹ tún bú wa ń bẹ ṣádáhùn ní tó jẹ́ kí n wá sóde lónìí ó ṣeé ṣe ẹ bá mi kọ́ tààrin dáadáa ẹ dẹ̀ bá mi ṣe àyè ó ṣeé ṣe Ọlọ́run sì lè má jẹ́ ó ṣeé ṣe fún wọn torí pé agbára Ọlọ́run nìkan òun làwa dì mú ó bá wu Ọlọ́run pẹ̀lú àdúrà ẹ̀yin aráàlú ó lè má ṣeé ṣe fún wọn ṣùgbọ́n bọ́lọ́run àṣẹ yóò wù tó bá tún fẹ́ ẹ̀sìn tákúrápá ó ṣe òkúkú jẹ́ okun kékeré tó lè fẹ́ ṣàlékún ìyà fún wọn ẹ̀yin èèyàn wa tí Ọlọ́run bá wá fi ṣàdánwò tó fàdánwò kún àdánwò fún wọn tó fi gbà wọ́n láàyè tán fẹ́ ṣe tán rí tán fẹ́ ṣe ṣe ẹ lè má tí ẹ bá rí mi tí ẹ gbọ́ ohùn mi tí ó jẹ́ pé àwọn wá bọ́ sórí mídíà wọ́n wá ń sọ oríṣiríṣi nípa mi bóyá wọ́n rí olódì mi gbé pamọ́ bó ṣe fẹ́ gbé mi pamọ́ tí wọ́n wá máa create narrations oríṣiríṣi lẹ́yìn tí wọ́n bá ṣe tán èyí tó jòdòdó bẹ̀ òun lèmi sọ fún yín lẹ́nìí because ẹni tí wọ́n gbé pamọ́
tí wọ́n fẹ̀sùn kàn tí wọ́n tì mọ́lé àbí tó sá lọ ní àkókò yẹn àwọn lè máa sọ oríṣiríṣi nǹkan. They have money, they have some state apparatus, they have when I mean state here, I'm referring to country. When I mean state here, I'm referring to country. Don't misquote me. If you are trying to pick that words, come back and listen. When I mean state, I mean country. So I'm not talking about Enekan state. I'm not referring to your state. When I mean state here, I'm referring to country. Because to allow local government, country lónìí, and to allow state government, country lónìí, and to allow federal government, country lónìí. So the apparatus the apparatus that belongs to all of us, tó bá wà ní káwọ́ àwọn kan tí wọ́n sì fẹ́ jẹ gàba, tí wọ́n fẹ́ fi hàn pé àwọn làwọn wà ńbẹ̀, wọ́n lè lò lákòókò yìí tí Ọlọ́run bá ní kan rí lò tó fi kún àdánwò wọn. Bóyá wọ́n gbé wa ńlẹ̀ ni o, àbí àyọjú síta, àbá wà níbì kan. Àkọ́kọ́ tí kọ́kọ́ nílẹ̀ mi ni pé Oríyọmí Hamzat, I will never say no to what I have said yes to. Mi ní ever sọ fún yín pé mi ò contest mi. Oríyọmí Hamzat, tí wọ́n bá pa mí pẹlẹbẹ, mo sì ń contest gbogbo gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀mí mi ò sì ní tọwọ́ èèyàn kan bọ́. Tó bá yá Ọlọ́run tó dá ẹ̀mí mi tó fẹ́ kí n wúlò fáyé, tí mo bá ti wúlò fún ayé, tí mo bá ti jẹ́ iṣẹ́ tó rán mi tán, òun fúnra ẹ̀ ni ó mú mi sọ́dọ̀, torí ìwọ kọ́ ló dá mi. A pàdé nínú ayé ni. A pàdé nínú ayé ni. Èmi ò lè pa ẹ́, ìwọ náà ò lè pa mí. Ṣùgbọ́n tó bá pé gbàgbọ́ tí wọ́n ní ni pé ìwọ ó pa èmi nítorí tí ó tán, Ọlọ́run tí ò ní tán yóò jẹ́ kó mọ̀ pé ò lágbára láti gbẹ̀mí mi, torí ìwọ kọ́ ló fún mi. Gbogbo eléyìí tá ń sọ yìí, à ń fira wa lọ́lọ́run lọ́wọ́. Mo dẹ̀ fún yín ní assurance. Tí mo bá ní kẹ́ tọ́jú aṣọ yẹ́lò yín kó lè padà mọ́, kó lè tuntun lọ́jọ́ tẹ́ ẹ wọ̀ ni. Kó lè bá tuntun lọ́jọ́ tẹ́ ẹ máa wọ̀ ni, kì í ṣe pé ẹ̀ ní padà wọ̀. Tí mo bá ti pè yín pé ó yá ẹ mú yẹ́lò jáde, ẹ mú jáde. Ó lè dàárọ̀ lákì ní ó yẹ mú yẹ́lò jáde, ẹ mú jáde. Ṣùgbọ́n lónìí bí mo ṣe ń sọ yìí, ẹ tọ́jú ẹ̀. Nítorí pé gbogbo bí tí wọ́n bá ti rí, tí wọ́n bá ti fẹ́ establish ìwà ọ̀daràn, aṣọ yẹ́lò ni wọ́n mọ̀ sọ pé àwọn rí. Gbogbo bí tí wọ́n bá ti fẹ́ ṣiṣẹ́ ọ̀daràn, kódà wọ́n lè tẹ̀mí, wọ́n ti tẹ̀ tán báyìí, wọ́n àti ìlú ni. Wọ́n kọ Ọ̀yọ́ ń pè ọ́ sẹ́yìn míì, wọ́n kọ Oríyọmí for governor, wọ́n wà lọ fi dáràn. So ẹ̀yin èèyàn mi, for now, ẹ tọ́jú aṣọ yẹ́lò yín. Gbogbo aṣọ wa ẹ tọ́jú ẹ̀ for now. Àwa fẹ́ ṣe dáadáa, àwọn fẹ́ jagun. Àwa fẹ́ kó wá káràlú jáde kan ṣe tó tọ́, àwọn fẹ́ jagun. Àwa ò ṣetán láti jagun. Bó kí ló fa wàhálà gan? Ṣé Oríyọmí is inconsequential? Oríyọmí ò lè dìbò wọlé. Oríyọmí is a noise maker. Oríyọmí ò jẹ́ nǹkan kan náà. Kí ló tẹ́ fi wá sílẹ̀? Kí ló tẹ́ pé gbogbo satellite yín ò àwa lẹ́sẹ̀ tẹ̀ sí? Ẹ lè sùn lọ́sàn, ẹ lè sùn lóru nítorí Oríyọmí. Let the poor breathe. Àwa ni poor tó ń sọ yẹn náà. Àwa ọmọ aláìlẹ́nìkan. Àwa tẹ́ ẹ̀ mọ ilé wa, tẹ́ ẹ̀ mọ̀ ọ̀nà wa, tẹ́ ẹ̀ mọ ìyàwó, tẹ́ ẹ̀ mọ ọmọ, tẹ́ ẹ̀ tó sọ pé ọmọ àlè ni wá, àwa ni. Abẹ́ gẹ̀tẹ̀, àwa tá a jọ nípínlẹ̀ Ọ̀yọ́ ni. Àwa tán bí bàbá wa nípínlẹ̀ Ọ̀yọ́, tán bí ìyá wa nípínlẹ̀ Ọ̀yọ́. Àwa tá a mọ̀, tá a jọ mọ́ra wa, àwa ni. Àwa ni. Àwa tá a gbé ìpínlẹ̀ Ọ̀yọ́, tá a ìsọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a ń gbé ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ni. Àwa tá a ń ṣòwò nípínlẹ̀ Ọ̀yọ́, tó yẹ pé gbogbo ohun tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ṣe ó kàn wá, àwa ni. Àwa tí a bímọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ni. Àwa tá a dá lé iṣẹ́ sílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, àwa ni. Àwa tí wọn ò bí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n tá a ti lò ọ̀pọ̀lọpọ̀ ọdún ìpínlẹ̀ Ọ̀yọ́, àwa ni now. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀? Let the poor breathe. Ṣẹ́ra wa àti ẹ̀jà àti ẹ̀rẹ́dì láti jà rárá. Ó lè dọ̀la kan ní mo rà bọ́n fún yàn. Tó lè dọ̀la. Ẹ máa kọ́lẹ̀ o, kan ní Oríyọmí rà bọ́n fáwọn kan o. Oríyọmí ló rà bọ́n fún wọn o.
ìlówó aṣọ tẹ́ wọ̀ tó yẹ kí n á fún yín lọ́fẹ̀ẹ́ ilẹ̀ rà fúnra yín níbo ní ìṣirò owó rà bọ́n ìmọ̀ bí ẹ ti ń tà ìmọ̀ àwọn tẹ́ mọ́ rà á so kẹ́ ẹ tó bà dúkìá mi jẹ́ evidence yìí ẹ jẹ́ ó pé dáadáa ẹ lọ lé ẹjọ́ ni ẹ mọ́kàn àti rí ọwọ́ yín yes àti rọ́wọ́ yín àti rí ìwé tẹ́ ẹ kọ àti rí gbogbo ẹ̀ àti mọ̀ tẹ́lẹ̀ ẹ dẹ̀ ti ń carry it out fine but let me tell you ìjẹ́ tá a jẹ wá sùn tá a bá jẹ létí kú bẹ́ẹ̀ kàkàkà ní kanni lẹ́nu bẹ́ẹ̀ ni mo lè kéré mo lè má jẹ nǹkan kan mo lè má ní nǹkan kan ẹ lè mọ̀ mí tán pé lówó lọ́wọ́ ṣùgbọ́n ẹ mọ̀ connection tí ń bẹ láàrin mi àtọlọ́run ẹ mètò tọ́lọ́run ní fún mi ẹ sì mètò tọ́lọ́run ní fún mi lára ìpínlẹ̀ Ọ̀yọ́ mo ti jáde o eégún tó bá ti jáde kúrò láìwo mo ń contest o I am not desperate but I am determined. Let the people of Oyo State joy by their votes. Let the people of Oyo State judge by their votes. Forget about my personality. Forget about I don't have money. Forget about I don't have connections. All this cannot make someone a governor of a state. The only thing tó lè sọ yẹn di gómìnà ìpínlẹ̀ òun náà ni pé tọ́lọ́run bá sọ ọ́ dà òun náà ni ó pàṣẹ fún àwọn tí ó dìbò tí wọ́n fi dìbò yẹn ẹni náà bí Ọlọ́run kò bá kọ́ ilé náà àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n kàn ń ṣe lásán ni. You came with Gumi's matter, you are later exposed. You came with Sharia's matter, you are later exposed. Whatever you are bringing against Oriyomi Hamzat, Almighty God will expose you. And I will remain vindicated. Because I will never in my life once again, do anything in contrary to the will of God. I am not desperate. I will never be. But I am determined. I've already answered the call of my people. I've answered the clarion call. So nothing will stop me. Nothing will stop me. You cannot intimidate me. Yes. All this you are doing, kẹ́ ẹ ṣe kó mi máa bọ́ lójú mi báyìí. Kẹ́ ẹ rò pé ẹ ti win mi. Never say die. Gbogbo bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń sáré sọ́tún sósì láti gbẹ̀mí mi. Àwọn tẹ́ ẹ rán kán wá gbẹ̀mí mi. Mo ti gbọ́ àti mọ̀ bí wọ́n ṣe rìn. Àwọn tẹ́ ẹ rán kán wá gbẹ̀mí mi. Tẹ́ bá gbẹ̀mí mi tán. Tẹ́ ẹ ṣèjọba tẹ́ fẹ́ ṣe. Ṣé ẹ kù síbẹ̀? Babangida lọ́dún 8 ó wà láyé lénìí náà. Ó sì wà láyé lẹ́yìn tó kú ìjọba. Ààrẹ Ọbásanjọ́ lẹ́yìn tó kú ìjọba ó sì wà láyé àrínà. Ọmọlólú Olúnlọ́yọ̀ gómìnà Ọ̀yọ́ State. A sì rí wọn kan tó jáde láyé. Gbogbo wọn you forgot there is life after office. Àbí ẹ̀yin ò fẹ́ lo life after office ni. Ẹ ti ń láyé bọ̀ kẹ́ tó débẹ̀ ẹ kú bẹ́ẹ̀ lọ́jọ́ kan náà ni. I am not ready to fight anybody. Wallahi, I'm not ready to fight anybody, but I will not fold my hands. Kẹ́ ẹ fi pa mí, kẹ́ ẹ fi bayé àwọn tó tẹ̀lé mi jẹ́. Ìwọ tó bá jẹ́ accord candidate, tó bá torí eléyìí sá padà, ọ̀tá lọ síwájú ni ẹ. Ìwọ tó bá jẹ́ accord follower, tó bá torí eléyìí sá padà, ọ̀bàyéjẹ́ ni ọ̀yẹ́ sára wa tẹ́lẹ̀, ọ̀tá lọ síwájú ni ẹ. Gbogbo schools tí wọ́n bá ti ní ẹ má ṣe meeting bí wọ́n ṣe ṣe ń jò ní ẹ bọ́ọ̀bù mi kẹ́ lọ ṣe meeting bẹ́ẹ̀. I keep wondering nígbà tá a fẹ́ ṣe declaration a gbọ́ pé a rí yín tẹ́ sọ pé ẹgbẹ́ yín o ẹgbẹ́ òṣèlú PDP ní yín o ẹnìkankan ò gbọ́dọ̀ gbé mọ́tò fún àkọ́ọ̀dù o kódà ẹ tún nà ká àlébù ẹ sọ̀rọ̀ sí mi direct pé ẹgbẹ́ àkọ́ọ̀dù ẹ gbọ́dọ̀ débẹ̀ o kí lẹ kó mọ́tò yín wá ṣe ń jọ́tà ń ṣe primary accord kí lẹ kó mọ́tò yín wá ṣe mọ́tò di gbogbo bẹ̀ tẹ́ ẹ̀ já àwọn ẹlẹ́gbẹ́ ìgbó débẹ̀ kí lẹ kó mọ́tò yín lọ ṣe ń bẹ̀
àìdákẹ́kù àìwòsàn dànù. I may not have this opportunity to come out and for the outburst of this nature again, but I have to tell the whole world that irọ́ ti kúnlẹ̀, wọ́n ti ń gbé rọ́bọ̀. Tẹ́nìkan bá sọ pé òun ralẹ̀ lọ́wọ́ Oríyọmí, òun ò tí ì rílẹ̀ náà gbà, ẹ sọ fún un tí ó bá ti rílẹ̀ gbà kó ká sanwó owó ilẹ̀ rẹ̀ fún padà. Ẹni tó bá rílẹ̀ gbà tá bá ti fún nílẹ̀ kó lọ lólẹ̀ tá fún. Ẹni tí ó bá rílẹ̀ gbà ká sanwó ilẹ̀ rẹ̀ fún padà. Èmi èsè tálẹ̀tálẹ̀ ìgbà àwọn gbà yín náà ni mo rò pé bó láṣẹ ṣe tá fi stop gbígbà yìí. Èmi kọ́ ni mo talẹ̀ fún yín, èmi kọ́ ni mo mọ̀ gbà tẹ́ralẹ̀, bọ̀ èmi ní mọ̀ ṣe kéèsì ilẹ̀ lọ́sàn-án lóru torí ọmọ fọ́ mi. Nígbà tó pọ̀ jù náà mo ní ẹ jẹ́ kí n bá yín wálẹ̀ kan kẹ́ ẹ rà kẹ́ ẹ mọ̀ táwọn ò mọ̀ ń pa ẹ̀. Wọ́n sì gbá wa náà ni, wọ́n sì borí ilẹ̀ tá a ti rà tá a ti fún yín, wọ́n sì clear rẹ̀, wọ́n wó gbogbo pílà wa, and we are not ready to fight. La ṣe ń wá bò mí fẹ́yìn tó bá kàn kẹ́ ẹ gbalẹ̀ yín. So the only thing anybody lè jáde sọ ń pa Oríyọmí Hamzat kò jù bẹ́ẹ̀ yẹn lọ. Pé ilẹ̀ wa gbogbo yín láti ti bá sọ̀rọ̀ ta fún níbi ti bò mí. Pé ìgbàyàn rí, ìyìn solówó, ìyìn solòsì, ìwọ̀n tí mo ní ó tó mi, ìyìn sì gbé. I have never lived large in my life. Ìwọ̀n bí mo ṣe mọ náà ni mo ṣe ń gbé. So tẹ́nìkan bá wá dé lónìí tó lè ní ràbọn fún yàn, ń bí léèrè wípé ẹni tó ní mo ràbọn fún yìí, tó ní mo mú mọ́dọ̀ yìí, àwọn tàná ṣé wọ́n gbé wọ pa nítorí pé wọ́n rí lọ́dọ̀ ẹ̀ àbí wọ́n rí lọ́dọ̀ ẹ̀ rí ká mú fọ́tò jáde. Màá béèrè wípé àwọn tàná o ṣé wọ́n gbé wọ wọn pa ọ́ nítorí pé wọ́n rẹ́ni lọ́dọ̀ ẹ̀ àbọ̀n rí lọ́dọ̀ ẹ̀ rí. Àbílé mélòó wọ́n wó mọ́ àwọn tó tẹ̀lé ọ lórí ìgbà náà. Asámẹni tó wà ní prison gbà yẹn tó yẹ pé ká lè lò wọ́n la fi lọ mú wọn jáde. A dẹ̀ mú wọn jáde, a lò wọ́n tán a sì dá wọn padà bẹ́ẹ̀. Àmọ́ now, and this man you are talking about tó bá darapọ̀ mọ́ Oríyọmí ń sìn, ó tó oṣù mélòó tó darapọ̀ mọ́ Oríyọmí, oṣù mélòó ló fi wà pẹ̀lú yín tá a fi dìbò tá a fi wọlé. Báwo máa ṣe ní mi ò mọ Súrì nígbà tí èsì pórí mi gbálẹ̀. Èmi èsè afọ́fun gbé mu, èmi èsè apọ̀dà èèyàn, mo mọ Súrì dáadáa, mo mọ̀ dáadáa, ṣùgbọ́n gbogbo ìgbà yẹn àìjọ sọ̀rọ̀ ojú ẹ̀ máa le. Ẹnu iṣẹ́ láti máa pàdé, èmi ó wà lẹ́nu iṣẹ́, ń máa sọ̀rọ̀, ń máa pé ẹni tí ẹ dìbò fún ní lọ́dà jù láyé o. Òun náà wà lẹ́nu iṣẹ́, yóò máa pàrédì pé kán máa attack wa bá a ṣe ń sọ̀rọ̀. Bàbá sì jáde tán attack wa, àwọn náà wọ́n máa wà ń bẹ̀. Àwọn náà wọ́n máa wà ń bẹ̀. Bọ́lọ̀ ni ọ̀pá wa yìí, àwa yìí Ọlọ́run ni ọ̀pá wa ń gàngàn náà. Ọlọ́run ni ọ̀pá wa ń gàngàn, ó jọ yé wa ní náà. Ọlọ́run ni ọ̀pá mi láwọn àyè kan tó yẹ mókè o nígbà náà. So kí ni wá dé tí màá sọ pé mi ò mọ Súrì? Àwọn tí mo mọ̀ gan pọ̀ nígbà náà, torí pé òun ni mò ń rí sìn ni mo sì sọ pé mo mọ̀. So kí ni wá dé tẹ́wàá wá gidigbo tẹ́lẹ̀ mọ̀ ṣàyàn lágidigbo nítorí pé ọ̀rẹ́ dọ̀tá lónìí. Kí ni wá dé tẹ́ mọ̀ dààmú tèmi pé mo ṣe jáde? Ṣẹ̀ṣẹ̀ ni àbájọ ládéhùn pé èmi ò ní jáde láíláí. Àbájọ ládéhùn tẹ́ ti plan life mi pé kò gbọdọ̀ jù báyìí lọ. Ẹ̀yin èèyàn wa, wọ́n ti pè mí ní pàǹtí àtàgídìgbò. Mo mọ bí lẹ́tà ti lọ pàǹtí, mo mọ ẹni tó ní wọn ó pè mí, mo dẹ̀ mọ tí wọ́n ti hún lẹ́dẹ̀ mi bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kí n lọ kí n mọ̀ dèjọ́ náà. Ó ṣeé ṣe kán má fi mí lẹ̀ fún bí ọ̀sẹ̀ kan. Ṣùgbọ́n tí mo bá fi lọ pàǹtí tí ń dé níjọ́ náà, gbogbo tí wọ́n bá ń sọ pátápátá nípa mi, Ọlọ́run tó lẹ́mí mi mo fi búra fún yín, irọ́ ni. Gbogbo aburú tán bá sọ nípa mi pátápátá, irọ́ ni. Nítorí pé ọgbọ́n yẹn ni pé nígbà tí wọ́n bá gbéyàn lẹ̀, bí ká fi ẹ̀sùn intimidation kan yàn, ká fi ẹ̀sùn èwo tún ni náà,
ká fi bí ẹ̀sùn ká fi ẹ̀sùn threat kanyàn ká wá lọlé ẹ̀ ká láàrí nǹkan nígbà tó ń fúnra rẹ̀ ò lè attest pé lóòótọ́ la rí nǹkan kó wá padà di pé táà nínú pépà ní blackmail táà nínú pépà ní what do I call it robbery táà nínú pépà táà nínú social media ní robbery táà rí ní kidnapping tí ó dẹ̀sẹ̀ tí ó question irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn nobody to question it nobody to come out and question such accusation who will come out everybody ẹ̀rù bà everybody ẹ̀rù bà everybody you are celebrating destruction ẹ̀rù bà everybody and enter àfẹ̀sùn kan ò lè jáde mọ́ kò lè bọ́ ta mọ́ enter àfẹ̀sùn kan láti pé ká yóò tiẹ̀ gbọ́ tẹnu ẹ̀ ajá tàbá pa bọ̀gún orúkọ burúkú lákọ̀ọ́kọ́ sọ àwọn tí wọ́n wà látìmọ́lé gan ṣé wọ́n lè sọ nǹkan kan ṣé ní orílẹ̀-èdè tó ní ìlọsíwájú ṣé ìfìyàjẹni nípa ìní ẹni afurasí fi máa jẹ́wọ́ ni báwo ni irú àwọn tí wọ́n ti mọ́lé tí ayé ọ̀gbọ́ sáìdì wọn láì gbé lọ sílé ẹjọ́ tí ò dẹ̀ sí lọ́ọ̀yà tí ó yọjú for more than 48 hours something that does not supposed to be more than 24 hours for more than 48 hours tó ń lọ bí ọjọ́ márùn-ún ọjọ́ mẹ́fà nobody they were not taken to court nobody said anything tàdé lọ wọlé wọn tẹ́ni ẹ̀dẹ̀ wà ń bì kan nísìn tí ò lè sọ̀rọ̀ ṣé báwo láràlú ṣe fẹ́ gbọ́ sáìdì ẹ̀ bóyá ó jàre àbọ̀jẹ̀bi. The letter you sent to me, I saw conspiracy. I keep wondering that when do I started conspire with anybody for anything? And I know where your conspiracy is going. I'm saying this to the whole world. Iti ẹ bá rí Oríyọmí tí mo bá lọ dá wọn lóhùn. I'm a law-abiding citizen. Police has never called me. They have never invited me and I will not show up. No, if anybody tell you that, it's a lie. I am not around now. If you see the background of where I am not in Ibadan. Neither I'm very close to Nigeria. But I'm outside the country. I may come back today, I may come back tomorrow. Tí mo bá dé, I will show up. Tí n bá ti dé, tọ́jọ́ yẹn fi pé, màá padà wá show up lọ́jọ́ tọ́jọ́ yẹn bá pé, I am coming. But when I get to you, fear God. Be just. Fear God and be just. Think of yesterday that you are not in this position. And think of tomorrow that you will leave that position. When I get to you, I may not have the power. But I'm saying this before I even visit your office. When I get to your office, do it right. Don't try to put me somewhere and you will be giving the whole world another narrations that will not have the opportunity of coming out and say my side of the story. This is injustice. It is injustice whereby we keep somebody allegedly, the suspect. You keep a suspect without taking him to court, and you started destroying his or her property. You started you started creating stories about the person. You started addressing press about the person. Say, it is not fear. Fear God. Fear God. We are coming with fear of Almighty God. We are not coming for any religion. We are not coming for any tribe. We are not coming for any particular personality. We are coming with the fear of God. We are coming with the fear of God. We are not desperate. If people vote for us, we will get there. We will govern the state and we will do well. That has been in our mind from the beginning of this movement. This is movement. It's beyond political party. We saw your handwriting on the wall during the primary.
God is bigger than everybody. He put every one of us where we are today. And he has plans of where he's taking us to. Forget about the power you have. God is most powerful, omnipotent. He's the most powerful. He has the power. He can use it anyhow. You remember how he killed Abacha. Heaven does not fall. Ẹni tí Abacha ti forúkọ ẹ̀ sí list pé òun ó pa lọ́jọ́ tó yẹ kó pa l'Abacha kú ẹni ẹ ló padà jẹ ààrẹ orílẹ̀-èdè head of state nígbà tí Abacha kú tán. Ẹ má máa gbàgbé Ọlọ́run. You are getting carried away too much. Forget. Gbogbo ohun tó bá wù yín ni ẹ ṣe lónìí. Ìwà tó bá wù yín ni ẹ wù. Aṣọ tó wọ̀ yín ni ẹ wò. Ẹ bá yéèyàn jẹ bó ṣe wù yín. Ẹ sẹ́ni tó nílé dẹ́ntí òní mọ́. You have the power. Ẹ sọ lówó dolo sí. You have the power. Ẹ bá àwọn èèyàn lórúkọ jẹ́. Ẹ ṣe tó wù yín. Ẹ̀rù ọba mi. Ẹ̀rù ọba mi. Ó yẹ kẹ́ rántí mi lánàá. Kẹ́ mọ irú èèyàn torí yọmí jẹ́. Ẹ̀yin náà gbé ti yín dénú. You are welcome. Bọ̀pẹ́ ilẹ̀ lèmi padà. No. Ẹ wo, bó wo aráàlú kan dìbò fún mi. I don't care. Bó wù wọ́n kan má dìbò fún mi. I don't care. I have nothing to lose. Ìtàn ti sọ pé mo jáde báyìí mo dá wọn lóhùn. Ìtàn ti sọ ó ti wà kíkọ́ lẹ̀ báyìí pé wọ́n pe Oríyọmí down. Tẹ́ ẹ bá dìbò fún Oríyọmí tó wọlé tó ṣe dáadáa ìtàn ti wà ń bẹ̀. Tí ẹ bá kọ̀ tẹ́ ẹ dìbò fún Oríyọmí tó padà wọlé ìtàn ti wà ń bẹ̀ ọmọ rẹ̀ ó bá lọ́la. Ẹnu mi gbọ́rọ̀ láti máa sọ̀rọ̀ bó bá ṣe wulẹ̀ kórí. Because when you called me, I answer you. When you asked me to come and serve you, I presented myself before you. And I humbled myself before you that I am here, I am ready to serve you. So do not try, see. Anyway, ẹ má wọ aṣọ yellow kiri mọ́ for now. Ẹ tọ́jú ẹ̀. Ẹ̀yin tí wọ́n bá mọ̀ máa accord ní gbogbo community yìí, ẹ report ara yín fún community yẹn. Kó tó di pé wọ́n wá gbé nǹkan sí community yẹn. Kó tó di pé wọ́n pààyàn wọ́n wá gbókù ẹ̀ síbẹ̀. Èyí lè sọ pé mi fẹ́ mọ nǹkan tuntun. I will learn new thing. What is the new thing that you want? Old politics knows in play. That bitterness knows in play. Òṣèlú burúkú tí ò ní gbé yín débi kan ló ń play. Òṣèlú burúkú, òṣèlú asọ́nidèrò ẹ̀yìn. Ó ló ń play. Ló sọ pé I will learn new thing. Ṣé ayé àwọn Awólọ́wọ̀ ayé àwọn Akíntọ́lá wọn mọ pààyàn kan mọ gbé sẹ́nu ọ̀nà wọn yọ pàtì àríyàn wọn fi síbì kan. You are not telling me I will learn new thing. Ìbẹ̀ yín kó oògùn olóró káàkiri. Ẹ̀yin kó bọn káàkiri ẹ fẹ́ máa kó sínú ilé àwọn èèyàn káàkiri àbí tí ò bá sọ orílẹ̀-èdè tó rí bó ṣe rí ó yẹ kán ṣe tán print ara àbọn yẹn kán wo ọwọ́ tó kàn last kán ṣe investigations kán wo ta ló gbé bọn bẹ̀ ta ló lò. Òṣèlú burúkú lẹ̀ ń play òṣèlú òṣì. I come to realize the reason why some people are even fighting me that why do I join politics? You have a very good name. We love you. Why do you want to join them? But if you refuse to join these people, this is what they will be doing. They are the one controlling our life. Àwọn náà pàṣẹ ayé wa. So wọ́n kàn lè jí kán mùmúkúmu wọn tó yí wọn lórí ìkádẹ̀ sọ pé gbogbo èèyàn mọ́ jáde lé mú lónìí o. We don't have the right. Tábàtẹ̀ máa question àkọ́kọ́ wà nínú. Ìyàkọ́dé kọ́ọ̀tù náà tí ilé ẹjọ́ kọ́kọ́ ṣe. Me, I am not, see, I cannot be intimidated though. All this cannot send me back, oh. But you know me now. Maybe you know me. Why are you doing this? You know me now. You know me now. See, Oriyomi can just be intimidated just like that. I can never compromise. It is not in my dictionary. I can never compromise. I'm a man. Ilé ayé ìranù ni. Mo mọ èjì mi. Tí n bá rẹ́ni tó dàgbà tó gbódé sí. Ẹ̀rù máa ń bà mí ni. Tí n bá rántí àwọn ẹgbẹ́ mi tí wọ́n ti lọ, ẹ̀rù máa ń bà mí ni. Tí Ọlọ́run bá ṣe nǹkan fún mi tó bá pọ̀ tí mo ní Ọlọ́run mo dúpẹ́ ọkùnrin ní mọ̀ ṣe, màá máa rántí ìgbà tí ó tán, màá sì máa rántí ẹni tí ò ní. Ẹ jẹ́ kí aráàlú sọ bóyá wọ́n fẹ́ mi àbọ̀n fẹ́ mi. Wàláhì. Ìní nǹkan kan láti lò sí. Mélòó nú yín ló jẹ́ pé aráàlú ní ra aṣọ láti ṣe campaign rẹ̀. Wọ́n tún ṣe aṣọ tán, wọ́n tún wá fèmí náà kọ́pì pé tí yín ni o ẹgbà. Wọ́n tún fún mi lówó. Ọ̀yọ́ pé ọ̀hà àpótí wà ń ta
tán bá download ẹ̀ tán wọ́n gba ID card wọn ó kéré jù owó tó lè fi bẹ́ẹ̀ ó kéré jù 1,000 ni mo ti rẹ́ nìkan tó fi 5 million naira bẹ́ẹ̀ òun nìkan ó dẹ̀ fi 5 million naira bẹ́ẹ̀ ó lóun ti ń wọ́nà tó ń gbà reach mi òun fẹ́ kí project come into reality torí òun mọ̀ mí dáadáa wọ́n á bẹ̀ lọ́hùn àtẹ̀mí ni o àtẹ̀ntán gbélẹ̀ ni o àtẹ̀ntó gbéra rẹ̀ lẹ̀ ni o àtẹ̀ntó pretend ni o àtẹ̀ntó mílẹ̀ ni o ìbò tá a fẹ́ dì ní 2027 lọ́yọ̀ state ọlọ́run á bẹ̀ ọ́ ni o wá fi agbára rẹ̀ hàn má jẹ́ kí ẹnìkan ṣoṣo tá a bẹ̀ lọ́hùn kó wọlé lẹ́ni tó nífẹ̀ẹ́ aráàlú lọ́kàn wholeheartedly tí ó pretend tí kìí ṣe pọ́rọ̀ ẹnu ẹ̀ lásán lẹ̀ ń gbọ́ tó mean well fún òṣìṣẹ́ ìjọba tó mean well fún pensioner not a pretender tí kìí ṣe pé yóò mọ ya pensioner lówó tí ó kú ń bẹ̀ tán tí pensioner ó padà bí tí wọ́n ti ń bọ̀ that is going to make a law of the state that will that will defend the pensioner, that will prevent the pensioner, that will support the pensioner. That whether he likes it or not, the pensioner will smile every month. That person, Ọlọ́run bá gbé síbẹ̀. Ẹni tí ó pé àtìyálọ́jà ni o, àti oníṣòwò ni o, àti oníṣẹ́ ọwọ́ ni àtàgbẹ̀ ni o, tó jẹ́ pé ó ní plan fún wọn, genuine plan. Tó yẹ pé orúkọ rẹ̀ ló kàn fẹ́ fi ilẹ̀ kìí so lè tó fẹ́ kówó ọlọ́run ẹni ojú wọlé ìdákọ̀ mi o ọlọ́run ìwọ lọ mẹ́ni ẹnu gbogbo àwátà contest ìwọ lọ dẹ́ni ẹ mọ̀ tó yẹ pé he's coming genuinely, he's not a pretender, he made the business, he wants to do well. Ọlọ́run gbogbo ọ̀nà báwa prevent ẹ̀ tí wọ́n bá fìbọn lé mọ́jẹ̀ wọn orí pa àwọn bàbá náà yàn sí mọ́jẹ̀ wọn orí pa tí wọ́n bá lo agbára lé lórí sọ agbára wọn dọ̀lẹ irú ẹni bẹ́ẹ̀ inú ẹgbẹ́ yòówù tí ìbá ti jáde wá ìfẹ́ dàpọ̀ ẹgbẹ́ torí àwọn ẹgbẹ́ kan náà wà tó yẹ pé wọ́n ní candidate ṣùgbọ́n mo lè má tètè rántí ó kọ wọn kí n má wà bias irú ẹgbẹ́ yòówù tí ìbá ti jáde wá Ọlọ́run bá sọ di gómìnà ṣùgbọ́n àwọn tí ò ní kan ṣe àpapín ni wọ́n fẹ́ ṣe ọ̀tọ̀ ni tó wà nù ọ̀tọ̀ ni tán sọ fáráàlú wọn nífẹ̀ẹ́ mẹ̀kúnnù ìkà ni wọ́n ọ̀bàyéjẹ́ ni wọ́n ìmọ̀tara ẹni nìkan wọ́n bá bọ̀ ẹni tí kódà kò jẹ́ mi náà ni ẹni tí ìbá jẹ́ ọlọ́mọdé ọ̀wọ́lé ẹ̀yin èèyàn wa àdúrà yẹn ni mo bá wa ṣe gbogbo ìgbà tẹ́ bá ti ń jí tẹ́rù bá ń bà ń pé ọ̀rọ̀ òṣèlú àdúrà yẹn ni mo bá wa ṣe ọ̀pínlẹ̀ Ọ̀yọ́ yìí pace setter ni wọ́n ń pè báwa fi sẹ́ẹ̀tì pace lórílẹ̀‐èdè Nàìjíríà kíkiní yẹn ó máa dá sí ìfọwọ́sowọ́pọ̀ àtìlẹ́yìn tí Oríyọmí tí mo need mo ṣàdúrà generally o tèmi ni mo fẹ́ sọ yìí o àtìlẹ́yìn tí mo need financially ni lọ́dọ̀ àwọn alágbára ni lọ́dọ̀ àwọn tọ́lọ́run ti gbágbára fún ni lójú ayé ni àbí lójú oorun nípínlẹ̀ Ọ̀yọ́ ni àbí national ìjọba tó wà nípínlẹ̀ Ọ̀yọ́ ni Ọlọ́run ó pàṣẹ fún ọ̀rọ̀ lọ́kàn ó jọ mọ́ òdodo ni ìjọba tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà ó pàṣẹ fún ó jọ òdodo mọ́ ni gbogbo bíkíbi tí wọ́n bá wà tó bá jẹ́ pé àníyàn tó dáa la ní mọ́jẹ̀ tún gbé sórí ara mi gbogbo ẹni tó bá láníyàn tó dáa lódodo Ọlọ́run darí ẹ̀mí wọn sọ́dọ̀ rẹ̀ kí wọ́n tẹ̀lé ẹ̀yìn sọ́jú bá ń lọ ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí ẹ tọ́jú aṣọ yẹ́lò ogun ti dé o lórí ọ̀rọ̀ àìpá àjáde o wọ́n ti sọ di nǹkan míì o ẹ tọ́jú aṣọ yẹ́lò yìí ẹ lè mọ pa kọ́ọ̀dù dáadáa ẹ sì padà sí ìpàdé ẹgbẹ́ àkọ́ọ̀dù ẹ mọ̀ sí ìpàdé yín dáadáa ṣùgbọ́n ẹ jọ̀ọ́ ẹ mọ̀ wọṣọ yẹ́lò lọ́mọ́ ẹ dẹ̀ tọ́jú aṣọ yẹ́lò yìí àdúgbò tẹ́ ń gbé gbogbo èmi ni honourable candidate ní house of rep ní senator wa ní kálukú yín ẹ jọ̀ọ́ ẹ kàn sí àwọn community yín kẹ́ ẹ sọ fún wọn pé ẹ ti karabò ṣèlú o ipò tẹ́ wà ní o kí wọ́n dákun o tí wọ́n bá fura sẹ́nìkan ládùúgbò tí ń rìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ bóyá fẹ́ ju nǹkan lẹ̀ ni àbí lẹ́gbẹ̀ẹ́ ilé yín àbí community yín kí wọ́n dákun kí wọ́n bá yín pè wọ́n àwọn eléyìí tún burú jù gba ayé Akíntọ́lá àtàwólọ́wọ̀ lọ́wọ́ àwọn eléyìí burú jù Sọpẹ́ Ṣàkúkọ́ lọ́wọ́ ó ti di ogún òdílé o ẹ̀mí èèyàn kò kàn wọ́n mọ́ o
ẹ sọ bẹ́ẹ̀ fún wọn tán bá ní àwọn wo ni ẹ̀yẹn sá sọ pé kò jù bá ń lọ ìgbà tó Oríyọmí sọ̀rọ̀ kò dáko èèyàn kò dẹ̀ sọ pé àwọn kan ni ṣùgbọ́n àwọn tó ń tọ̀ wọ́n mọra wọn ẹ̀rà sọ bẹ́ẹ̀ fún wọn ẹ dákun torí Ọlọ́run lẹ́yìn yẹn ẹ bá ní nǹkan kan lé kódà bí kóńdó bá tóbi jù nínú ilé yín ẹ bá mú kúrò nínú ilé o àdá ni ọ̀bẹ ni èmi ọ̀mẹ́ tó níbọn nínú yín o ṣùgbọ́n gbogbo nǹkan tí wọ́n bá lè rọ́mọ yín lẹ́mìí tẹ́ ẹ bá níbọn tẹ́ ẹ dẹ̀ gba láńsẹ̀nsì ẹ tọ́jú ìbọn yín nínú ilé ẹ má gbé kúrò bẹ́ẹ̀ láńsẹ̀nsì yín yẹn ní kẹ́ ẹ tọ́jú sọ́dọ̀ lọ́ọ̀yà yín níjọ́ ọmọ bá sì ti dé lọ́ọ̀yà yín ní kẹ́ ẹ pè ó mú láńsẹ̀nsì wá kó gbàgbọ́n yín fún yín so ẹ sì mọ iye ìbọn tó bá wà nílé iye ẹ̀ náà ni ọta tí ẹ kó lé o ọta tí ìbọn yín ọ̀bá lò wọ́n bá ń tọ́jú ẹ̀ dọ́là ẹ má kó lé o gbogbo àwọn tí ó yẹ ká lọ sábà ni wọ́n ti ń sá lọ yìí o Ọlọ́run ó ṣàánú wa o Ọlọ́run ó ṣàánú wa o ẹ máa ṣe campaign yín lọ ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ lábẹ́nú ẹ sì fi yé gbogbo ayé pé ní tẹ́ ẹ mọ Oríyọmí sí kódà Oríyọmí dáa jù bẹ́ẹ̀ lọ ń kọ̀kọ̀ gbogbo dáadáa tẹ́yìn fi máa ṣàdúrà fún mi ẹ̀ èmi tún máa bẹ lọ́hùn pé kọ̀kọ̀ mi lè tọ́ ẹ pé òun lọ́lọ́run nìkan rí gangan ó tẹ́ mi lọ́rùn kó fi dájọ́ fún mi ju gbangba tí gbogbo yín rí lọ kọ̀kọ̀ mi tọ́ ẹ pé Ọlọ́run nìkan lórí ó wù mí kó fi dájọ́ fún mi ju gbangba tí gbogbo yín rí lọ so gbangba yẹn tún kéré inú àánú tọ́lọ́run ṣe fún mi nípa kọ̀kọ̀ so fún di eléyìí mò ń fi gbogbo ẹnu sọ fún yín pé tí wọ́n bá ti ṣèṣe wọn tí wọ́n fẹ́ ṣe tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣe mídíà wọn propaganda wọn gbogbo àwọn tán sanwó fún àwọn ọ̀rẹ́ tó dọ̀tá lójijì nígbà tí nǹkan jówó lọ àwọn òrówó ná ṣùgbọ́n àdúpẹ́ fọlọ́run ẹ dákun tán bá ti jáde pẹ̀lú propaganda yẹn Oríyọmí ṣe báyìí ni Oríyọmí ṣe tọ́ ni Oríyọmí ṣe kinní ni ẹ pè wọ́n ẹ mọ́ rán wọn létí pé mo ti sọ ṣáájú àkókò yìí mo ti sọ ṣáájú àkókò yìí Ọlọ́run ó ṣàánú wa o Ọlọ́run ó gbàdúrà wa o lẹ́ẹ̀kan sí àwa ò sá padà o come January 2027 my senators my House of Rep candidates they are coming out to vote and they are going to win by God's grace. Senator Bola Ahmed Tinubu òun ni candidate tiwa lákọ̀ọ́dù òun náà làwọ́ ó dẹ̀ ṣiṣẹ́ fún ẹgbẹ́ téèyàn rí ó gbé wá Bola Ahmed Tinubu làwa ó tẹ̀lé ilé ẹgbẹ́ àkọọ́dù fẹ́ lò àwa rẹ̀ ní party people ni wá ẹgbẹ́ àkọọ́dù Bola Ahmed Tinubu la lò á sì dìbò wá fún lẹ́yìn yẹn gbogbo senators wa gbogbo rep wa ó di wọ̀ lákọ̀ọ́dù kò dé ní tó bá di February after 2 weeks tá bá ṣe yẹn tán ilẹ̀ wà dìbò Oríyọmí Hamzat gbogbo honorable state honorable pátá ẹ̀yẹn sáàmù tẹ̀sákọ̀ọ́dù ìbò tàráàlú nù kèsì tó Oríyọmí Hamzat ìyẹn la pè ní ìbò aráàlú la fẹ́ dì ní 2027 àníbọn o àládàá o àníkóńdó àníkùmọ̀ àwọ̀ èmú kókè o àwọ̀ ìpáàyàn o iṣẹ́ tá a mọ̀ mímọ̀ òun náà ní kí n máa gbẹnu sí mike iná lẹ sì fi ń bú mi gbogbo ẹ̀yin tẹ́ ní mọ́ jáde tẹ́lẹ̀ mo dúpẹ́ lọ yín ẹ ṣeun o òṣèlú tẹ́ fi ní mọ́ jáde rè o ẹ fẹ́ wọn ó depo sásọ àlámì ni o ṣùgbọ́n àrẹ́dì tó bá jẹ́ pé tọmọnìyàn láti ṣe dáadáa pẹ̀lú orílẹ̀-èdè wa àrẹ́dì Ọlọ́run náà ló lórúkọ yẹn ó dẹ̀ màníyàn tá a fi wá kò ní jẹ́ kápá àwọn káwa ọ̀là mọ́ṣálá ọ̀là kúwàtà ilà abilà àrí ọ̀là àdín Jésù Olúwa wa àmín Oríyọmí Hamzat lórúkọ mi ẹ ṣeun ẹ ṣé.